ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí ti ń da nǹkan mi báyìí? Yorùbá sọ wípé ìgbìnrìn ọ̀tẹ̀ bá ti ń pa kan nìkan tún rú. Àwọn olórí àwọn ẹ̀yà Ìgbò, àwọn olórí wọn, wọ́n fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí Gani Adams. Mo gbóríyìn fún ọ̀gá mi Yorùbá Tòótọ́. Wọ́n play fídíò yẹn lórí program wọn, but mi ní láǹfààní láti play ẹ̀ lórí copyright. Wọ́n play ẹ̀ lórí program wọn, nǹkan tí olórí àwọn Ìgbò yẹn sọ sí Gani. Àmọ́ mo fẹ́ pe àwọn ọmọ Yorùbá sí àkíyèsí kan. Lórí láti bí ọjọ́ mẹ́ta làwọn kan kóra wọn jọ pọ̀ tán àwọn Odùduwà bloggers táwọn náà ń sọ àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀, wọ́n ń dún wòròwòrò lórí social media sí Gani Adams. Yorùbá dẹ̀ sọ̀rọ̀ kan, wọ́n ní a máa ń wá ọ̀rẹ́ kọ́rẹ́ ni, a kì í wọ́ ọ̀tàkọ́tà. Nígbà tá a bá skátà ilé ara wa, tá a fọ́n ilé ara wa ká, báwo ni ẹ̀yìn omi ò sí ní tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu? Yorùbá ní tí Yorùbá dójú ìrà ò kì í wọ̀. Kàkà kí gbogbo wa ká parapọ̀ sójú kan, ẹ̀yin kan torí tukutu yín, torí nǹkan tẹ́ fẹ́ jẹ, ẹ̀ ń fi ẹnu yín dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ wá ń wà bẹ́ni pé Yorùbá ò tẹ̀ ní olórí, bẹ́ẹ̀ pé àtẹ̀ ní àwọn èèyàn gidi nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran là ń fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n jẹ́ kárí mú mi nílẹ̀ Yorùbá. Mi ló tún rúgbó bọ̀ yìí, mo dẹ̀ pọ́nlọ̀ máa pa náà yẹn lágbára Ọlọ́run ọba, torí Yorùbá ò kì í sí ọ̀tá ẹnikẹ́ni, a dẹ̀ kì í sí ọ̀tá àwọn ẹ̀yà, àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n jẹ́ ẹ̀yà kejì, a kì í sí ọ̀tá wọn, a kì í sí ọ̀tá wọn. Ṣùgbọ́n mo fẹ́ ṣe ìkìlọ̀ ńlá fún ẹ̀yin tẹ́ ẹ pera yín ní Yorùbá bloggers látòrí Lady K. Ó ṣe program kan ní I think àná, mo dẹ̀ sorry fún, torí pé ẹ̀ ń wówó lórí social media. Gbogbo yẹn kàn jáde, ẹ̀ kàn máa tutùkùtù, ẹ̀ kàn máa sọ̀sọ̀kùsọ àwọn ọ̀rọ̀ tó kàn nítumọ̀, ẹ̀ kàn máa sọ àti àròlé bàbá 1010. Kíni yẹn ti ń pọ̀ jù, mo ti ń sọ. Yèyé dára, ẹ pé mò ń dárúkọ, I don't need to hide my face and I don't need to hide anything. Gbogbo yín ẹ rántí ọ̀la, ẹ rántí ọ̀la. Ṣé lọ́rọ̀ social media topic kan lè trend lẹ́nu kó máa trend lọ́la mọ́, but ẹ bá torí pé ẹ ń wá owó lórí social media, ẹ kàn wá sórí social media lójoojúmọ́, ẹ ń fún àwọn èèyàn ní fake, ẹ wá ń jẹ́ kí ẹ wá ń mú ìrònú àwọn èèyàn lọ sókè sí ẹlòmíì through nǹkan tẹ́ ẹ̀ ń sọ, torí pé ẹ̀yin ń wá owó, ẹ̀yin wá topic tó yẹ pé táwọn èèyàn bá gbọ́ gbàǹgbà yìí, àwọn èèyàn wọ́n máa wo fídíò yẹn kẹ́yìn lè generate owó tí ẹ máa ro damages tí kìnìyàn máa cause sí society wa. Ẹ máa rò ó. Torí mo rántí nígbà tí Odùduwà nation tó sì ń gbóná girigiri, ẹ̀yin set of people mo dájú pé ẹ̀yin ẹ dàrú. Nígbà tẹ́kọ́ bẹ̀rẹ̀, ẹ̀kọ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀gá mi àkàdọ́rọ̀ Awíkoko. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ ẹ̀kiri ń gbà yẹn nìyẹn, àti kan tó ṣe àníkan tí ò ṣe, tẹ́ bẹ̀rẹ̀ sí sọ́kiri. Bàbá yẹn máa sọ, bàbá yẹn ní òun lè blame yín, blogger lẹ́yìn, media personnel lòun. Yàtọ̀ tó dẹ̀ wà láàrin mi àti yín gan nìyẹn. Lẹ́yìn ìgbà yẹn ẹ bọ́ sórí Koiki, ẹ fẹ́ kọ ẹ̀yìn àti Olóyè Sunday Igboho tíra. Ẹ̀yin náà ni tí mo dárúkọ yìí, nígbà yẹn náà ni. Ojoojúmọ́ lẹ́yìn release videos, sá. Ọdí àdúgbò ó tún ti bẹ̀rẹ̀ o, ìgbà kan yàtúnṣọ àwọn èèyàn àtúrò pò tọ́ ni. Nígbà tó yá, lẹ bọ́ sórí ẹ̀yà wa Dúpọ̀ Onítìrí, tẹ́ẹ̀dẹ̀yìn àti Olóyè Sunday Igboho kọ́ra, ẹ̀yin náà ni, pẹ̀lú fídíò yín, pẹ̀lú àwọn programs tẹ́yìn sí ń gbà yẹn, pẹ̀lú àwọn blog yín. Nígbà tẹ́ kú ń bẹ̀, ẹ bọ́ sórí Ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ń gbà yẹn, tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ sọ tán, lẹ́yìn ìgbà yẹn lẹ bọ́ sórí bàbá Akíntóyè àti bàbá gbákejì wọn yẹn. A lot of things lẹ́sọ̀. Ẹ̀yin tí mo dárúkọ ẹ set of people mo dárúkọ ẹ náà ni. Ibi tẹ́ ti wá ọkọ̀ Odùduwà nation, tẹ́ ti wà forísọ gíní ẹ̀. Táwọn wá wò pé sáwọn táwọn fẹ́ máa tẹ̀lé lélẹ̀. Táwọn èèyàn fi wò pé sí àwọn táwọn fẹ́ máa tẹ̀lé lélẹ̀. Táwọn èèyàn gidi nínú Odùduwà nation tí wọ́n fi sún sẹ́yìn nígbà yẹn fún yín pé ẹ jẹ́ káwọn lọ lẹ́gbẹ̀ẹ́ tiwa. Lọ́n kájú wá bẹ̀rẹ̀ sí dẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ sílẹ̀.
táwa kan tó yẹ pé kì í ṣe blogging la fi bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá a fi sikini tá a sẹ́yìn fún mi pé àwọn ilé máa kẹ́rẹ̀ bá wa torí owó social media làwọn ń wá tiwọn. now ọ̀rọ̀ bá Gani tẹ́ wá mú ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí tẹ́ fi ń da gbogbo ẹ̀rú yìí kí lẹ fẹ́ gbà ń bẹ̀. ọ̀rọ̀ ẹ̀bẹ̀ látòrí bàbá Alhaji Abbas lórí àpàtàn ìtàn yẹn kò correct tí ọ̀gá Alhaji Abbas àti bá Gani tí wọ́n tàn síra. lẹ́yìn ìgbà yẹn ọ̀gá Alhaji Abbas ṣe fídíò pé àwọn olórí ẹbí òun ti ní kóun sinmi níbi tó ń bá dé yẹn kóun má sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ mọ́. mo dẹ̀ wo fídíò yẹn fúnra mi. lágbàdo bàbá yẹn dẹ́ ti sinmi ọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ ń pẹ́ mọ́ bá Gani àwọn náà sọ̀rọ̀ ń pẹ́ mọ́. ẹ̀yin tẹ́ pé inú Odùduwà nations bloggers náà wá jáde tó ní bó ó kórìíra Sunday Igboho náà ó bó ṣe kórìíra Sunday Igboho ni ẹjọ́ must you involve Sunday Igboho in this matter. kí ló kàn rọ olóyè Sunday Igboho pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gá Alhaji Abbas láti gba yẹn lẹ́dẹ̀ ti bẹ̀rẹ̀ ojoojúmọ́ lẹ́ ń sọ. lẹ́yìn ìgbà yẹn ìkànnì àwọn bàbá wa nínú OPC run interview pẹ̀lú olóyè Sunday Igboho. olóyè Sunday Igboho sọ pé òun ò ní kọ́ ní kíní kan sí ìbá Gani tí mo gbọ́ fídíò èmi kan release fídíò yẹn. still ẹ̀yin gbàràn mi ẹ tún sì ń sọ̀rọ̀ yẹn up till today. bẹ́ẹ̀ oríṣiríṣi àkọlé lẹ́ ń release lójoojúmọ́ lẹ́yìn tó lóyè Sunday Igboho tẹ̀ ti sọ fún yín pé òun ò ní wàhálà pẹ̀lú ìbá Gani. ẹ wá lọ wo old videos jáde sẹ́rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín. fídíò yẹn kò sí nǹkan tó strange níbẹ̀ because kò sí èèyàn méjì tó kì í jà láyé kò sí bẹ́ẹ̀ ò sí jà láyé yìí. so ti bá Gani àti olóyè Sunday Igboho tó bá yẹ pé wọ́n ti jàrí tọ́lọ̀ yẹn dẹ̀ ti lọ kò yẹ kẹ́ ẹ̀ padà lọ wo old video yẹn. fídíò tẹ́ ń gbé audio tẹ́ ń gbé jáde yìí gbogbo alámọ̀ pé audio yẹn ti pẹ́ ẹ̀ wá lọ wù jáde ń sìn pé kí ẹ wá ń sọ pé ṣe àti báyìí lóòótọ́ ni bá Gani bínú Sunday Igboho lóòótọ́ ló ń lépa Sunday Igboho ẹgbọ́n nǹkan tó sọ bẹ́ẹ̀ fídíò àtọdúnmọ́dún kí lẹ̀ ń ṣèké sí kí lẹ̀ ń ṣe gbogbo yẹn sí ṣé ẹ fẹ́ kílẹ̀ Yorùbá tòrò ni àbí ẹ fẹ́ kó tòrò ńdàkejì. ó dàbí tẹ̀gbọ́n-tàbúrò tó ń jà ọ̀ tẹ̀gbọ́n-tàbúrò tí ẹgbọ́n mi sọmi tó fẹ́ wà láàrin wọn. àwọn fámìlì àwọn ọ̀rẹ́ tó yẹ kán bá wọn parí ẹ̀ kán wá lọ wú fídíò ìjọ kan tí àbúrò ti bú ẹ̀gbọ́n tàbí ẹ̀gbọ́n ti bú àbúrò kán lọ wù jáde ẹjọ́ sọ̀rọ̀ yẹn máa parí kí là ń ṣe gbogbo eléyìí sí. ẹ wá ń hùwà bẹ́ni pé ilẹ̀ Yorùbá ò tiẹ̀ ní àwọn olórí kankan ẹ bọ̀wọ̀ fún anybody ẹ bọ̀wọ̀ fọ́ba ẹ bọ̀wọ̀ fún jòyè púpọ̀ yẹn kàn wá sórí social media ẹ kàn máa sọ̀rọ̀ tí ò ní túmọ̀ ẹ kàn máa bú anybody lọ tábàdẹ̀ wádìí ọ̀pọ̀lọpọ̀ yín ló ń na bàbá ẹ̀ nílé. torí nínú àṣà Yorùbá máa ń bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. Bíbélì gan sọ ẹ̀wọ́ tó bá jẹ́ Christian nínú wa Bíbélì sọ pé ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ. ìbá Gani ìbámu jù báyìí lọ ipò tó wà ipò àgbà ni mo ti sọ fún yín. kámá tó wá sọ pé nínú àṣà Yorùbá ẹni tó bá ti wà nípò àgbà ọ̀wọ̀ àgbà ni wọ́n máa ń fún. kò wá sẹ́ni tó jọ ẹ́ lójúmọ́ ẹ kàn máa bú àwọn ọba wa ẹ kàn sọ̀rọ̀ míì sáwọn ọba míì torí pé social media ti gbóhùn káàdùn láàyè kó sólè tó wù kí la fẹ́ rí gbà ń bẹ̀. èmi rò pé nǹkan tó yẹ kó jẹ gbogbo yín lógún ẹ̀yin tẹ́ kóra yín jọpọ̀ tẹ́ ní ẹ̀ ń ṣe Odùduwà nation yẹn Odùduwà bloggers yẹn ni pé báwo ni àwọn alágbára wa ṣe máa unite báwo ni àwọn ọba wa ṣe máa unite àwọn men of God wa báwo ni wọ́n ṣe máa unite àwọn èèyàn tó jẹ́ Sàràkí náà society báwo ni wọ́n ṣe máa unite káwá jókòó báwo la ṣe wáyé àgàbọ̀ ilẹ̀ wa. èmi rò pé nǹkan tó yẹ kẹ́ máa sọ nìyẹn kí sí pé bí gbogbo ẹ̀ ṣe máa fọ́jú pọ̀ ẹ rí pé àwọn èèyàn gidi nínú Odùduwà nation wọn àdá sí mọ́ àbí àwọn bàbá yẹn tó jẹ́ pé àwọn gangan ló gbé ọ̀pọ̀ Odùduwà nation lọ́wọ́ ẹ rí kí wọ́n sọ̀rọ̀ kán dá sí mọ́ ẹ rí wọn kí wọ́n gbà kẹrọ interview fáwọn ọmọ bàtà mọ̀ pé ti fẹ́ sọ àwọn lẹ́nu ẹ ti fẹ́ bà àwọn lórúkọ jẹ́ torí pé owó lẹ̀ yín wá ẹ̀bí kẹta ń pọ̀ orúkọ yín ẹ̀bí kẹta ń pọ̀ orúkọ àwọn ọmọ yín. nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọjá ìmọ̀tara ẹnìkan tẹ̀yìn ń ṣe kiri yẹn láàkóta wà yìí nǹkan tó yẹ ká máa rán kọ́ là ń rán ọ̀rọ̀ tó yẹ ká máa sọ̀rọ̀ lé lórí kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ lé lórí. ó ti bú ó ń bínú Sunday Igboho ó ń lépa Sunday Igboho fún wọn kan tí Gani ṣe gbà kan sí kí ni a fẹ́ gbà ń pa yẹn. àwọn ará ìgboro àwọn ará ìlú ọ̀rọ̀ yín òye ó yé àwa as a media personnel pé gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní bloggers yẹn
lè máa ń wá topic tó máa ń trend kiri tẹ bá dẹ̀ kiri báyìí bẹ́ẹ̀ ràn mọ́nu kẹ́ ẹ gba ẹ̀rọ owó lórí ẹ̀ dáadáa ẹ̀ ní kò nídìí ẹ̀ bọ́ àwọn aráàlú máa rò pé òótọ́ lẹ̀ ń sọ bẹ́ẹ̀ òótọ́ kọ́ lẹ̀ ń sọ. ẹ rántí ọ̀la, ẹ rántí àtúbọ̀tán, ẹ rántí orúkọ yín. mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ káwọn ọmọ kéékèèké yìí kan balẹ̀ Yorùbá jẹ́, àwọn tí wọn ní okùn tí abẹ́rẹ́ wọn ní okùn dì torí tá a bá trace ọ̀pọ̀lọpọ̀ wọn èmi ò gbọ́ orúkọ ìdílé kankan rí nílẹ̀ Yorùbá nù wọn kánìbà tí òkè sí pọ̀rọ̀ social media dẹ́nsì mi ì rí pa kan tí contribute sí Yorùbá. Let me tell you something, ẹ̀yin tẹ́ ní ẹ̀yin sódùdú nation tẹ́ ń wá jókòó sórí social media, àwa kan wà tó ẹ pa gbogbo ojú nation dání táwọn máa parí orí social media mo mọ millions so táwọn kan ná lórí Odùduwà nation pé kó lè dá verse tẹ́ ń wọ̀ yẹn nígbà tá a fẹ́ ṣe rally Odùduwà nation àwọn kan ló gbé free of charge tí wọ́n gbowó lọ́wọ́ anybody tó ń dẹ̀ fún everybody àti cap fún àwọn rally stars ṣe ń bíbà àwọn kan ló gbé tí wọ́n dẹ̀ gbowó anybody tí wọ́n dẹ̀ wá sórí social media wọ́n máa pariwo. We have a lot of people like that. We have a lot of groups and associations like that. Tó ń ṣiṣẹ́ fún Odùduwà nation. Yàtọ̀ sẹ́yìn tẹ́ kàn wá sórí social media tẹ́ wá ń dalẹ̀ Yorùbá rú nípa ẹ̀fẹ́ generate owó lórí YouTube àti Facebook yín. Táwọn yìí ò dẹ̀ mọ̀. Mo mọye videos tí mo ṣe fún Odùduwà nation. YouTube méjì ni wọ́n strike lórí Odùduwà nation. Mi ní wá sórí social media wá máa bú èèyàn. Pé mo fẹ́ generate owó. Ẹ jọ̀ọ́ ẹ sinmi gbogbo rádaràda yìí please, enough is enough, enough is enough. ẹ kàn wá sórí social media ẹ máa bú everybody. ọ̀rọ̀ tó wà lẹ́yìn sinmi yìí ọ̀rọ̀ bí a ṣe máa dáàbò bo ilẹ̀ wa tá a máa secure ilẹ̀ wa yẹ kí a máa rò kí ṣe pé kí a máa bú èèyàn. ẹni tẹ́ ẹ bú lẹ́ni sólè dọ́là kẹ́ni kó wọgbó lọ ni, ẹni tẹ́ ẹ bú lẹ́ni ó lè dọ́là kẹ́ni kó lọ fẹ̀mí ẹ̀ la kú ni, kò possible. ẹ̀yin dẹ̀ jókòó sí abroad, ẹ jókòó sílé òkèrè ẹ kí ẹ pé ilẹ̀ Yorùbá ìbá dàrú ẹ kí ẹ ń fẹnu yín dàrú pé kò tó sóde tó kàn wá àwa tí wà lábọ́ọ̀nù tiwa ẹ sáà ń sọ̀kù yẹn sílé kó dáná. mi ní ká má ṣépè fún mi mi ní kó má ṣépè fún mi bọ́jú wọn sọ fún ẹ wọ́n ní àṣírí báyìí ní mara lè ké sí àgbàlagbà abẹ́kànláyà ikú òmùrógbìn ọmọ mi àgbò ẹnikẹ́ni nínú yín ní ẹ̀yin Odùduwà nations ẹ̀ blogger tó wá ṣépè fún mi ọmọ mi máa lọ máa mì bá ní kọ̀ọ̀kan ibi kí tẹ̀ bá wà mi ni kò má ṣe pé bó ṣe jẹ́ nìyẹn. Adéọmọdé lórúkọ mi, ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yẹn, ẹ bá mi share ẹjọ́ ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí Adéọmọdé TV lórí YouTube. Mo fi ọlọ́run bẹ̀ yín ni ó dàbọ̀.